Ẹ kú dédé àsìkò yìí, ìròyìn yàjóyàjó la mú wá fún yín láti iléeṣẹ́ Jígí Alára. Ẹgbẹ́ agbábọ́ọ̀lù Super Eagles yọwọ́ kúrò níbi ìfẹsẹ̀wọnsẹ̀ láti mọ orílẹ̀-èdè tí ó kópa nínú ìdíje ife ẹ̀yẹ ilẹ̀ adúláwọ̀ látàrí àìlétòótó. Ẹgbẹ́ agbábọ́ọ̀lù àgbà ọ̀jẹ̀ ọkùnrin ilẹ̀ wa Nàìjíríà Super Eagles ni wọ́n ti ní àwọn ò ní kópa níbi ìfẹsẹ̀wọnsẹ̀ láti kojú orílẹ̀-èdè Libiya tó yẹ kó wáyé ní Benghazi lẹ́yìn tí àjọ tó ń mójútó bọ́ọ̀lù nílẹ̀ Nàìjíríà Nigeria Football Federation NFF jẹ́ kí wọ́n mọ̀ pé wọn ò ní kópa níbẹ̀. Àjọ NFF ló ṣe ìpinnu ọ̀rọ̀ náà lẹ́yìn ìgbà táwọn agbábọ́ọ̀lù Super Eagles gangan sọ wípé kò dájú pé àwọn ò láǹfààní láti kópa níbi ìfẹsẹ̀wọnsẹ̀ ìgbésẹ̀ kejì ọ̀hún láti kojú Libiya látàrí bí àjọ tó ń mójútó eré bọ́ọ̀lù lórílẹ̀‐èdè Libiya ò ṣe ṣe ìgbáradì àti àmójútó tó yẹ fún wọn nígbà tí wọ́n dé sí orílẹ̀‐èdè náà. Nínú àtẹ̀jáde tí wọ́n fi síta fáwọn oníròyìn, àjọ NFF ló jẹ́ kí gbogbo ayé mọ̀ pé orílẹ̀-èdè Libiya ni wọ́n fi ẹgbẹ́ agbábọ́ọ̀lù Super Eagles sílẹ̀ ní pápákọ̀ òfurufú tí wọn ò sì kàn sí wọn láti mọ ọ̀nà tí wọ́n gbà láti dé ibi tí ìfẹsẹ̀wọnsẹ̀ gangan ó ti wáyé. Gẹ́gẹ́ bí àtẹ̀jáde ọ̀hún ṣe sọ, ikọ̀ Super Eagles ṣì wà ní pápákọ̀ òfurufú Al-Abrak fún odidi wákàtí 12 lẹ́yìn tí wọ́n ti gúnlẹ̀ sórílẹ̀-èdè náà. Àwọn tó ṣojú orílẹ̀-èdè Nàìjíríà níbi ìfẹsẹ̀wọnsẹ̀ láti mọ orílẹ̀-èdè tí ó kópa nínú ìdíje ife ẹ̀yẹ ilẹ̀ adúláwọ̀ níbi tó yẹ kí wọ́n ti kojú orílẹ̀-èdè Libiya ni wọ́n sì wà ní pápákọ̀ òfurufú Al-Abrak títí wákàtí 12 ó lé. Ọkọ̀ òfurufú Valuje tó gbé wọn ló kù díẹ̀ kó balẹ̀ sí Benghazi tí wọ́n sì tún darí ẹ̀ lọ sí pápákọ̀ òfurufú Al-Abrak láìsọdí kan pàtó tó sì jẹ́ wípé pápákọ̀ òfurufú náà wọn èé fi gbogbo ara lò ó. Ètò ìrìnàjò hajj ni wọ́n sábà máa ń lò fún àwọn agbábọ́ọ̀lù àtàwọn adarí wọn. Lọ̀rọ̀ ń kọ lóminú fún ìṣẹ̀lẹ̀ náà bí àjọ tó mójútó eré bọ́ọ̀lù nílẹ̀ Libiya ṣe kùnà láti rán àwọn tí ó ṣe wọ́n ní káàbọ̀ àti ọkọ̀ tí ó gbé wọn lọ sí ilé ìtura láti pápákọ̀ òfurufú náà tó wà ní wákàtí 3 sí Benghazi. Bó tilẹ̀ jẹ́ pé àjọ NFF tún ṣètò ọkọ̀ míì láti gbé wọn ṣùgbọ́n táwọn orílẹ̀-èdè Libiya ò jẹ́ kí ó ṣeé ṣe. Àwọn ikọ̀ agbábọ́ọ̀lù ọ̀hún ti wá fi orí òkò ṣọ̀ọ́dún pé àwọn ò ní lè gbá ìfẹsẹ̀wọnsẹ̀ ọ̀hún. Bákan náà ni àwọn òṣìṣẹ́ àwọn àjọ NFF ni wọ́n ti gba gbogbo ọ̀nà láti jẹ́ kí ẹgbẹ́ agbábọ́ọ̀lù Super Eagles fò padà wá sí orílẹ̀-èdè Nàìjíríà. Síwájú ni àwọn agbábọ́ọ̀lù ti jẹ́ ká mọ̀ wípé kódà kí àjọ tó mójútó eré bọ́ọ̀lù nílẹ̀ Áfíríkà àjọ CAF Confederation of African Football dasi àwọn ò ní bọ́ sí orí pápá láti gbá ìfẹsẹ̀wọnsẹ̀ pẹ̀lú orílẹ̀-èdè Libiya. Ẹni tó jẹ́ balógun ẹgbẹ́ agbábọ́ọ̀lù Super Eagles William Ekong ló ṣàlàyé pé irú ìwà burúkú tó orílẹ̀-èdè Libiya wù yìí ó jẹ́ ìwà tí ò bu ìkúni rárá bó ti wulẹ̀ kó mọ. Ó wá pè fún ìjọba orílẹ̀-èdè Nàìjíríà láti dá sí ọ̀rọ̀ ọ̀hún níbi balógun àti ikọ̀ náà ti pinnu láti má gbá ìfẹsẹ̀wọnsẹ̀ náà wípé kí àjọ CAF ó bójú wo ọ̀rọ̀ yìí àti ohun tó ṣẹlẹ̀ gan-an. Ó ṣàlàyé wípé àwọn ikọ̀ Super Eagles ni wọ́n fi sílẹ̀ ní pápákọ̀ òfurufú níbi tí jíjẹ mímu tàbí ìbáraẹnisọ̀rọ̀ pẹ̀lú ẹ̀rọ ayélujára kò sí tí wọ́n sì tún ti ẹnu ọ̀nà pápákọ̀ náà tó pé òun ti ń rí ìrírí àti àdójúkọ lọ́lọ́kọ̀ òjọ̀kan ṣùgbọ́n eléyìí tó kà mọ̀mọ̀ tó sì jẹ́ ìwà ìdójútì gbáà. Ekong tún ṣàlàyé àdójúkọ táwọn awakọ̀ òfurufú Tunisia dojúkọ. Ó ní báwọn awakọ̀ òfurufú wálẹ̀ sinmi sí pápákọ̀ náà wọn ò gba ikọ̀ agbábọ́ọ̀lù láàyè láti dúró tí wọ́n sì kàn nípa fún wọn láti sùn nínú ọkọ̀ òfurufú náà. Kódà awakọ̀ náà ẹni tó gbìyànjú láti ṣe akitiyan lórí ọ̀rọ̀ ìrìn àjò náà wípé ibùdó pápá òfurufú náà ò dára tó fún wọn láti gúnlẹ̀ sí wípé òun ò tí ì rí nǹkan tó jọ bẹ́ẹ̀ rí o. Wọ́n wá gbìyànjú láti lọ ilé ìtura láti jẹ́ kí wọ́n sinmi tí wọn ò sì gbà wọ́n láàyè lábẹ́ ìdarí ìjọba ilẹ̀ náà ní gbogbo ilé ìtura tí wọ́n lọ. Ekong wá fi kún pé ikọ̀ ń padà lọ sùn sínú ọkọ̀ òfurufú náà. Èyí ló pin ìròyìn ní yàjóyàjó wa fún tòní láti iléeṣẹ́ Jígí Alára ìkànnì 24 ẹ̀ka ìròyìn nípínlẹ̀ Ọ̀ṣun. Ọmọwùnmí Àbíóyè Bámigbéṣe lóníròyìn. Ẹ tún máa darapọ̀ mọ́ wa lórí ọ̀kan òjọ̀kan ìròyìn yàjóyàjó àti ìròyìn ìṣẹ́jú àyà. Ẹ máa subscribe sí ìkànnì Jígí Alára. Ẹ ṣeun tẹ́ ń gbọ́ wa o. Ẹ máa yáṣẹ́. Ìkànnì Jígí Alára 24 bàbá gbogbo.